ọba ògo lí ọlọ́run wa yìn fúnṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn ó wá pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru ẹ̀yin áńgẹ́lì dídán ń lu dùrù wúrà kí gbogbo yín júbà tẹ̀ ń wo ojú rẹ̀ ní gbogbo jọba rẹ̀ báyé tí ń yí lọ iṣẹ́ rẹ̀ yóò máa yìn bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ̀ yóò máa yìn fi ìbùkún fún Olúwa ọkàn mi. Ọlọ́run mímọ́ a gbé ọ̀gá nítorí ìwọ nìkan ni Ọlọ́run ọba àwọn ọba tí gbogbo ẹ̀dá ayé ń ké kábíyèsí sí arúgbó ọjọ́ ọba ńlá elétí gbàròyé kábíyèsí ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa atófaratì bí òkè Ọlọ́run ìyanu ọba àwọn ọba ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa aṣèyíòwò Olódùmarè ọ̀pá kan wò kan yè ẹlẹ́bùrú ìkẹ́ gbàmùgbàmù ojú ọ̀run ò ṣeé gbámú èmi ni má ṣe bẹ̀rù egigun nínú aláboyún ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn igi lẹ́yìn ọgbà wa elétí kájere ọba àwọn ọba olójú gbòrògbòdò tó fi ń wo gbogbo ẹ̀dá alààyè ọba ńlá apọnmọ má wo ẹ̀yìn abọ̀já gbọ̀ọ̀rọ̀ gbọọrọ ọlọ́run ìyanu ọba ńlá olórúkọ ńlá adúpẹ́ fún ọjọ́ kẹtàlélọ́gbọ̀n nínú oṣù kejìlá ọdún 2023 ògo ni forúkọ rẹ o ọba tí ò jẹ́ kọ́jọ́ òní kó ṣẹ̀yìn wa a gbé ọ̀gá ọlọ́run gba ọpẹ́ wa a bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lónìí ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá o gbogbo ibi tá a ti fojú ògo àti ẹwà rẹ bínú ọ̀run ṣàánú fún wa jésù agbára wa àmín. Mo súre fún ọ ní ìyókù ọdún yìí lórúkọ jésù wàá rí àánú gbà àánú rẹ á ṣí ọ̀run lè tó kù kọ́dún yìí ó parí lórúkọ jésù ogun ò ní jà ọ́ lè tó kù kọ́dún yìí ó parí o ò ní mọ ẹkún o lè tó kù kọ́dún yìí ó parí ọkàn rẹ á balẹ̀ lè tó kù kọ́dún yìí ó parí wàhálà ló yọ lè tó kù kọ́dún yìí ó parí ojú ò ní tì ọ́ lè tó kù kọ́dún yìí ó parí kò sẹ́ni tó mọ ọ̀nà tí omi ń gbà wọnú àpọn lórúkọ jésù ọmọ aráyé ò ní rídìí rẹ o lè tó kù kọ́dún yìí ó parí lórúkọ jésù ẹnu rẹ ò ní kan lè tó kù kọ́dún yìí ó parí lórúkọ jésù ọlọ́run ò ní fi ọ́ sílẹ̀ lè tó kù kọ́dún yìí ó parí ìyà ò ní jẹ ọ́ lè tó kù kọ́dún yìí ó parí ọmọ aráyé ò ní rí ọlọ́run fín nínú ayé rẹ o lè tó kù kọ́dún yìí ó parí bó o ti ń lù ú yóò máa dún fún ọ lè tó kù kọ́dún yìí ó parí ilẹ̀kùn tó o bá ní kọ́lọ́run ó tì ọlọ́run á tì fún ọ lè tó kù kọ́dún yìí ó parí ilẹ̀kùn ayọ̀ tó o fẹ́ kọ́lọ́run ó ṣí orúkọ jésù ọ̀run á ṣí fún ọ lè tó kù kọ́dún yìí ó parí lórúkọ jésù àwọn abatẹnijẹ́ wọn ò ní mú tìrẹ gbọ́ ọ lè tó kù kọ́dún yìí ó parí àwọn aláròká wọn ò ní rò ọ́ pa o lè tó kù kọ́dún yìí ó parí ò ní mọ ìṣubú bẹ́ẹ̀ ló ní rí ìjákulẹ̀ ní gbogbo ọ̀nà lè tó kù kọ́dún yìí ó parí ọ̀run ò ní dójú tì ọ́ o lè tó kù kọ́dún yìí ó parí lórúkọ jésù ayọ̀ rẹ ò ní dẹkún lè tó kù kọ́dún yìí ó parí ohun tó fi ń wu ọlọ́run lórúkọ jésù èṣù ò ní babẹ̀ jẹ́ o lè tó kù kọ́dún yìí ó parí aṣọ iyì rẹ ò ní fàyà lè tó kù kọ́dún yìí ó parí ògo rẹ ò ní bọ́ sọnù lè tó kù kọ́dún yìí ó parí ayọ̀ rẹ ò ní bọ́ sí ilẹ̀ tó ti ṣá o lè tó kù kọ́dún yìí ó parí àlàáfíà tó ta òye gbogbo ènìyàn yọ òun lọ́lọ́run yóò gbélé ọ lọ́wọ́ lè tó kù kọ́dún yìí ó parí ò ní ṣàìsàn lè tó kù kọ́dún yìí ó parí èpè ò ní mọ́ o lè tó kù kọ́dún yìí ó parí lórúkọ jésù ọfà ayé ò ní bà ọ́ lè tó kù kọ́dún yìí ó parí ò ní jìn sọfìn ayé lè tó kù kọ́dún yìí ó parí ò ní fẹsẹ̀ kọ́ o
lè tó kù kọ́dún yìí ó parí ò ní tẹ ilẹ̀ lójú, lè tó kù kọ́dún yìí ó parí ò ní ṣẹsẹ̀ gbé, ò ní ṣọ̀rọ̀ sọ, lè tó kù kọ́dún yìí ó parí lórúkọ Jésù. Igi lẹ́yìn ẹgbà rẹ kò ní wó lulẹ̀, lè tó kù kọ́dún yìí ó parí omi lẹ́yìn ẹja rẹ ò ní gbẹ o, lè tó kù kọ́dún yìí ó parí mo súre fún ọ, aṣọ iyì rẹ kò mà ní tẹ̀, lè tó kù kọ́dún yìí ó parí lórúkọ Jésù. Aṣọ àlà tó wọ̀ oníyangí ò mà ní depo sí o, lè tó kù kọ́dún yìí ó parí lórúkọ Jésù. Ìrọ̀rùn ni wàá fi ṣọdún o, lè tó kù kọ́dún yìí ó parí inú àlàáfíà ni wàá ti jóúnjẹ rẹ o, lè tó kù kọ́dún yìí ó parí ìdààmú kan báyìí kò ní dìde sí ọ lórúkọ Jésù. Ògo rẹ á tàn, lè tó kù kọ́dún yìí ó parí ayé rẹ ò ní mọ òkùnkùn, yóò dára fún ọ, ọkàn rẹ á balẹ̀ o, wàá rí bá ti ṣe, wàá rọ̀nà gbégbà, olóore á dìde fún ọ, bẹ́ẹ̀ lọ̀gá ògo wí o. Jésù Olúwa wa, àmín. Yóò dára fún wa. Ẹ jẹ́ ká rí pé a gbàdúrà yìí ká fi ránṣẹ́ sáwọn ẹlòmíràn títí ọdún yìí yóò fi parí, o ò ní mọ ìkorò kankan o, ọkàn rẹ á sì balẹ̀. Èmi náà ìní olólùfẹ́ yín, Lady Evangelist Bọ́láńlé Ọlátóbi Ọlọ́finlóye. God bless you. Amen.